ẹ̀yin tèmi mo fẹ́ sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí Alhaji Akande Abbas Papa tó ṣẹlẹ̀ sí wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní Òkìtìpupa. Èyí tún ga ó lágbára o. Ó yẹ kí n ti sọ̀rọ̀ lórí ẹ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n mo fẹ́ farabalẹ̀ kí n gbọ́ láti ẹnu Papa fúnra wọn kí n tó sọ nǹkan kan ni, torí pé oríṣiríṣi blogger ló ń gbé, àwọn kan gbé pé òótọ́ ni, àwọn kan wá gbé pé irọ́ ni. Èmi ò dẹ̀ kí n fẹ́ mú ló mú ni mo ṣe fi ara balẹ̀, ṣùgbọ́n báyìí mo ti ní ẹ̀rí tó dájú lọ́wọ́ pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí Papa ní Òkìtìpupa ní tòótọ́. Now ẹ̀yin ọmọ Òkìtìpupa kí ló dé ń ṣe báyìí ṣe ayé ò le tó yìí. Ṣé báwọn ọmọ tí yín náà ń lọ sájò, àwọn ọmọ ìlú yín náà dẹ̀ ń lọ sájò, wọ́n dẹ̀ ń ṣe dáadáa lájò tó wà, wọn ò ṣe wọ́n báṣubàṣu. Mo sọ̀rọ̀ kan lọ́jọ́ sí lórí ètò mi kan, mo ní ẹlòmíì á wà nílé onígbó ilé onísìgá látara ọ̀dàlẹ̀ lórògó, wọ́n á máa kí wọ́n á ní ọmọ ológo tó á lè ọmọ ológo láìmọ̀ pọ̀ ọmọ olófo ni, torí wọ́n tó bá jẹ́ ọmọ ológo o ò lè rọ́ ọmọ ológo bíi tiẹ̀ kó wá ló fẹ́ bògo ẹ̀ jẹ́. Abba kí ló dé? Ọmọ ológo wọ́n máa ń kún ọmọ ológo, wọ́n máa ń kún lọ́wọ́ ni láti lè lọ òkè dáadáa, wọn ò ní bá tọmọ ológo jẹ́. Olófo ló máa ń bínú ológo, olófo ló máa ń ba iye ọmọ ológo jẹ́. Papa ọmọ ológo ni, ògo lẹ̀ Yorùbá náà ni Papa, ògo lẹ̀ Yorùbá nínú àwọn gbajúgbajà olórin fújì ìlú mọ̀ká òní Papa. Ẹ lè sọ pé ẹ mọ̀ Papa, ṣùgbọ́n lè kí má bàa bòpò lọlé olóró. Ẹ jẹ́ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀ gangan láti ẹnu Papa tó síbẹ̀, torí pé ọlọ́fà òun ló máa ń mọ ọmọ tá. So ẹ jẹ́ ká gbá tẹnu Papa bọ́ọ̀ ṣe lọ gangan, ẹ má bá mi bọ̀. Bàbá ṣe òun ṣe àṣẹ níbo lè ṣe ṣá because ìkọ́tà ń gbọ́ nípa náà gún ẹnìkan ní kinní kan náà bọ́ ìsìn. Wọ́n ṣe kan náà bọ́ ìsinmi ní ìṣe ìbọn ṣọwọ́n Ọlọ́run òjò kan rí gbẹ̀mí kankan. Wọ́n gbé owó lọ, wọ́n dẹ̀ já góòlù mi, wọ́n dẹ̀ já àgó mi. Mo dẹ̀ sọ fún wọn pé àlọ́ ní sí àbọ̀ ní tèmi. So wọ́n dẹ̀ tí wọ́n ká owó mi wọn lọ bí wọ́n ti iye tó ń pè pọ̀ wọ́n ká wọn lọ. Ibi tó ti ń ṣá. Iye tó kù wọ́n ká wọn lọ́wọ́. So mo dẹ̀ wọ́n dẹ̀ ti arrest by insurance. Ó dà owó tó kù kan mo ní kan filling station bẹ́ẹ̀ ni. Evidence ni bẹ́ẹ̀ ni sà. Kò sí nǹkan tó fẹ́ fowó yẹn ṣe, wọ́n máa sí wọn dé gbégbé wọn. Ọjọ́ náà máa ṣẹ̀wọ̀n ilé náà máa kọ́gbọ́n gbogbo àwọn ilé yẹn. Èyí tó bá jẹ́ gbọ́ owó lásán tó ń gbọ́ bẹ́sẹ̀ lọ. Sidophobia. Àkọ́kọ́ dá dúró dáadáa pé ṣáyé òun fẹ́ bàjẹ́. Ọmọ pa Abẹ́òkúta náà, èmi mò sí wọn rọ̀ lábẹ́òkúta. Èmi mò sí wọn àwọn tó máa ń fọ àwọn ọmọ òkè àgbo tó máa ń fojú àwọn olórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lábẹ́òkúta yẹn. Orí tèmi náà ti dákẹ́. Bàbá ẹ ṣe máa lọ sí kíní, ẹ ṣe máa lọ sí kálẹ̀ náà. Sórí Òkìtìpupa ìrún ṣe mi tó kọ́ mọ̀ sí wa lẹ́sẹ̀. Ní ti àwọn tó bí àbújá lọ ṣe l'Òkìtìpupa rí àgbẹ̀ lọ́bẹ̀ rí mìíràn sí wọn náà. But ọ̀nà ti bẹ́ẹ̀ fàyè fẹ́lẹ́ ń bẹ̀. Wọ́n ti bẹ́ẹ̀ fún ọ̀pá ọmọ kan lẹ́yìn sáfẹ́jọ́ náà rí. Wọ́n dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ fún Sajina Peterson. Ayé fẹ́lẹ́ jẹ́ wọ́n ti lọ gbá ń kó náà ti bọ́dẹ̀ lórí kẹ̀kẹ́. Ṣòtì bọ̀ mọ́ àṣọ èmi ilé máa fi ṣàṣemọ́. Èmi náà fún aṣàṣemọ́. Bàbá ẹ ṣá wà òkè báyìí sà. Ọ̀lú yẹn jẹ́ ni. Ìlú yẹn dẹ̀ àwọn èèyàn pàtàkì ló wá láti ìlú yẹn. Àwọn ọmọ ọ̀daràn kan tó máa ń sá láti àwọn òbí kan síbi kan. Wọ́n sá wá sí ìlú yẹn. Kó sí àwọn ọmọ ìlú yẹn gbogbo ló ń da ọ̀pá. Wọ́n ṣiṣẹ́ burúkú yẹn, ok. Wọ́n fẹ́ wá ba orúkọ ìlú yẹn jẹ́ ni. Ọtí mi ò ní gbà fún wọn. Wọ́n á ṣèṣọ́ mi ṣe ń bẹ sọ̀rọ̀ yìí o. Gbogbo nǹkan mi ni mo ní máa gbà lọ́wọ́ pátápátá tí ò ní kẹ́ ọ̀kan. Ilé náà lè kọ́ wọn lọ́gbọ́n sà. Ilẹ̀ tí ní mi ní dáríjì wọn kẹ̀sì mi dáríjì wọn ni kọ́ máa lọ. Wọ́n máa wo ẹ̀wọ̀n báyìí lójú ayé mi. Ilé náà lè kọ́ wọn lọ́gbọ́n sà. Lọ́ọ̀ sẹ́. So bàbá báwo ni bọ́dì báyìí ẹ ṣá wà òkè. I'm fine. Ọmọ ẹni tó ṣe léṣe yẹn ṣó náà ti recuperate ṣá ṣó ti ń bẹ́tà. Níbi ṣe mi léṣe. Inú bọ̀bọ̀ ọmọ àwọn band boys yín. Ká mọ́ wọn lọ́wọ́ tó kù ó wà police station. Okay sir, as evidence. Bí tán pín owó mi dé. So sir, owó yẹn á tó bí èlò sir tó gbé lọ. Owó yẹn under 25 million ni. Under 25 million naira ni. Yes, torí òde kan látún gbà débẹ̀. Okay. Sọmi ìdẹ̀kùn owó yẹn dẹ̀ wà ní báàgì yẹn ń bẹ̀. Bẹ́ẹ̀ ni góòtù mi tọ́lẹ̀ jáde rí bí 45 million yẹn náà.
under 25 lówó but gold mi gangan is 45 million naira aago ọwọ́ mi under 25 náà ni. torí gold ni bẹ́ẹ̀ ni. bọ́tà ṣé wò ṣáà ṣe ọkọ̀ fún yín sá ọkọ̀ jagun kan tó fẹ́ jà ní oṣù kò yẹ kí wọ́n lè ṣí àbí wọ́n kọlù yín. wọn ò rí mi ṣe léṣe wọn rẹ́ẹ̀dì láti ṣe ọba mọ́tò náà jẹ but ọlọ́run mo escape pẹ̀lú mọ́tò yẹn. wọ́n ti ṣe bírẹ̀ ti pẹ́ nǹkan tó máa ń ṣe tiwọn nìyẹn bọ̀tọ̀ lẹ́yìn sì ti bu wọn lọ́wọ́ wọ́n ti ṣiṣẹ́ lórí eléyìí ni. àṣìṣe ti bá wọn. ẹ káàbọ̀ padà ṣẹ́gbọ́n tí papa tọ́sí bẹ́ẹ̀ wí bó ṣe lọ nìyẹn wọ́n gba góòlù 45 million wọ́n gba wristwatch over 20 million wọ́n dẹ̀ tún gbé over 6 million naira lọ. abba kí ló dé ẹ̀dẹ̀ pẹ̀lẹ́ lọ scot free bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá rántí dáadáa ọdún yìí ló pé 20 years tírú ìṣẹ̀lẹ̀ báyìí tó ṣẹlẹ̀ sí Alhaji Safejo Amama Mr Mbago nínú Òkìtìpupa yẹn gangan náà ni ó pé 20 years lọ́dún yìí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ẹ ṣe the same thing fún Safejo Amama ní year 2005 ní April 9 2005 ó pé 20 years lọ́dún yìí tẹ̀ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn so ẹ ṣì ń hùwà tẹ̀ ti wù láti bí 20 ọdún sẹ́yìn ẹ tún ṣì ń hùwà yẹn ní 2025 abba àmọ́ tèmi rè fún gbogbo olórin fújì tabarí olórin tó bá pè sí ìlú Òkìtìpupa abẹ́tàkẹ́ máa wulẹ̀ lọ toró ti show sí pé life yín kò wà secure there is insecurity ní agbègbè Òkìtìpupa yẹn mi ní sọ pé ní Ondo state pátápátá so ẹ má wulẹ̀ lọ fẹ̀mí ara yín tàfàlà ẹ má lọ fẹ̀mí ara yín ṣòfò ẹ má lọ fẹ̀mí àwọn band boys yín ṣòfò dànù torí gbàtọ́ tó àtàkì Safejo ń gbà yẹn engineer Safejo ó bá wọn lọ ń gbà yẹn ó bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ tọ́pọ̀lọpọ̀ sì farapa nínú àwọn band member Safejo Amama ń gbà yẹn àtúbà Alhaji Akande Abbas Obesere dúpẹ́ pé ẹ̀mí àwọn ọmọọṣẹ́ wọn ò lọ sílé ẹ̀mí tiwọn náà ò lọ sí wọ́n já wọn lólè ara ni wọ́n dẹ̀ máa recover ẹ̀ torí àti gbọ́ pé ọwọ́ ti tẹ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ṣiṣẹ́ láabi yẹn ní ọjọ́ burúkú èṣù mímu yẹn eléyà á kọ́ àwọn tó kù lọ́gbọ́n pé